ọjọ́ ńlá lọ́jọ́ tá a bí ọ sáyé jẹ́ èní ọjọ́ kẹta oṣù kẹfà láyọjọ́ ọjọ́ ìbí yín Abdullah Temitope Adisa ọmọ òní ọpálàmbá yín fèní dà pẹ̀lú orí aka ìkàtàn tẹ́lẹ̀dùmarè ṣe láyé yín òòkà gógó ṣọdún máa dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀ ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ ó ṣọ̀pọ̀ ẹ̀ lókè èpẹ̀ Temitope Adeleke ọmọ Alhaj Hamzat Àtàndá ọmọ Alhaja Silifat Hamzat tó dolóògbé ń jọ́sí kélédọ̀ òdẹlẹ̀fẹ́ ni rè Temitope adọ́gbadélẹ̀ láàrin ọkùnrin akíkanjú ọkùnrin takuntakun owó baba olúwa tún mi ṣe pọ́psí àánú olúwa ṣùbọ̀ mi baba olúwa dámilọ́lá iṣẹ́ tó ṣe lórí ọmọ onídàálẹ́dòfò ó dilé pópó nílùú Ìbàdàn Àdìsá ìná ọmọ arókè múgùn ọmọ arọ́bàtúyan gbọ̀ngbọ̀n lẹ́yìn òkè kárọ̀ múyọ̀ àbẹ̀wò kò jẹ́ kàn wẹ̀wẹ̀ jẹ́ lé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ àparò mẹ́sàn-án òkè kọ̀tún ẹ̀ta ń ṣe káfòkáfò ẹ̀ta ń ṣe kábàkábà ẹ̀ta ní agbókòkò kárọ̀ mọ́ níyọkọ̀tún lé ẹ̀ẹ́lẹ́ni ní pòkòtò orí yín ní tẹ́rẹ̀rẹ́ bí gba òkò ọmọ òmùgbàrọ̀jà fẹ́tíkọ́lá wálé ó ṣe tí òun gbàgàdàgbàgàdà Àdìsá wọn lólúkọ̀ tó lódò mo ní ẹ̀ panumọ́ afúlẹ́lẹ́lẹ́ lomi ayaba ọmọ ọlọ́yà ń pàkàtà abọ́yákùnú gbà mọ̀mọ́mọ́ Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ẹ̀yin lọ́ọ́ máa jẹ̀gbíjẹ̀kara òun Ìbàdàn májàmájàlá ìkara wájú lẹ́rú Temitope ẹ̀sà ògbìn níyìn olóòpòjò sọ́bọ̀yọ̀ kí ọmọ àríkèlú gbọ̀ngàn lé bàbá tó bí yín lọ́mọ àìníwájú àmọ́ ní pàkọ́ ó dilé àwọn iye tó bí yín lọ́mọ nílé owó làbí lòdì Òṣogbo òròkè ọmọ àsálà ọmọ ẹlẹ́yẹlé aró níbẹ̀ lóṣogbo lòṣogbo ṣe wù ní lọ Ọ̀ṣun níbẹ̀ lóṣogbo lòṣogbo ṣe wù ní lọ ààrẹ ò pẹ̀tà ààrẹ pẹ̀tà wọ́n gbà á Àdìsá bàrẹ̀ mi bá pẹ̀tà má ṣe gbà lọ́wọ́ mi ọmọ yèyé àtẹwọ́gbèjà kórìjì ẹ̀pẹ́ láyé àbúrò Bùkọ́lá Adébọ̀wálé pẹ̀lú Mọ́bọ́lá tímọ́tímọ́ Àmọ̀kẹ́ àwọ̀ Adéwálé ẹ ò ní fè ní pẹ̀tà aburú láíláí Àmọ̀kẹ́ ló ní máa kíyìn gbèjègbèjọ Fọlákẹ́mi fúnra ẹ̀ ọmọ mo dá kékè àkọ́ráyè tó ní wálẹ̀ láíláí ó ní kẹ́ gbó kẹ́ tọ́ kẹ́ tágbàlagbà ṣe òkè òkè lẹ́yẹ ń fọ̀n ẹ ò ní jábọ́ láṣẹ Èdùmàrè Temitope Adisa ìgbà ọdún kan.